ẹ wo fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí ó tún jẹ́wọ́ pé àwọn abiyamọ rere tí wọ́n fẹ́ràn ọmọ dénúdénú tí wọ́n sì fẹ́ jẹun ọmọ wọ́n tún kù lókè èèpẹ̀. Èmi gan wo fídíò yìí inú mi dùn omi ẹkún sì fẹ́ máa jábọ́ lójú mi ṣe pé àwọn ènìyàn wọ́n máa ń bá àyàn yọ̀ wọ́n máa ń bá àyàn dúpẹ́ tó báyìí tí ìrírú eléyìí rí. Ẹ wo ẹ kọ́kọ́ tẹ congratulation Adébímpé and Lateef Adédìméjì yìí sí comment section. Congratulation Adébímpé and Lateef Adédìméjì congratulation ẹ máa bá ń tẹ kẹ́ wá máa share fídíò yìí kẹ́ wá máa subscribe. Àwọn abiyamọ eléyìí àwọn abiyamọ gidi ni àwọn abiyamọ tí dúró tí yàn gbágbágbá abiyamọ tí ò mọ̀ yàn tí sì ń bá yàn dunnú tí ń bá yàn yọ̀ torí pé Ọlọ́run ṣoore fún yàn. Ń kọ́kọ́ play fídíò náà fún yín. Adébímpé Oyèbádé òun náà ti wá sọ̀rọ̀ lórí fídíò àwọn abiyamọ tòótọ́ yìí tí wọ́n kóra wọn jọ nínú ọjà tí wọ́n ra kóòkì Fanta àbí 7up tí wọ́n sì há fúnra wọn láti bá fámìlì Adébímpé Oyèbádé àti Lateef Adédìméjì láti bá wọn yayọ̀ ọmọ láti bá wọn dúpẹ́. Kí wá ní Adébímpé sọ lórí fídíò náà? Àwọn ìyá ẹ̀ ti ṣoríire àwọn ọmọ wọn náà sì ti ṣoríire. Ìwọ tó o bá fẹ́ kọ́ ọmọ rẹ náà ṣoríire tẹ congratulation sí comment section kó o fi bá wọn dúpẹ́ kó o sì share fídíò. Ẹ wo kí n tó sọ nǹkan kan ká tó wá mú un tí Adébímpé sọ ẹ kọ́kọ́ wo fídíò àwọn ìyá yìí kẹ́yìn náà tiẹ̀ wò pé àwọn ìyá gidi àwọn ìyá rere rèé. Àwọn ìyá olóríire yìí àwọn ìyá àlùbáríkà yìí àwọn ìyá tí wọ́n fẹ́ jẹun ọmọ yìí wọ́n kóra wọn jọ nígbà tí wọ́n gbọ́ ìròyìn oríire pé Lateef Adédìméjì òun àti ìyàwó rẹ̀ Ọmọbímpé pé bẹ́tà làǹtìlanti lọ́lọ́run jogún fún wọn gẹ́gẹ́ bí àkọ́bí. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í jó wọ́n ń yọ̀ kí wá tún ṣe pé wọ́n ń jó wọ́n ń yọ̀ lásán. Ẹnìkan náà wọ́n tó fowó lẹ̀ tí wọ́n fi ra ẹlẹ́rìndòdò tó sì pín káàkiri pé káwọn ò fi dunnú káwọn ò fi bonire yọ̀. Ẹ wá sọ fún mi bó o lọ mọ àwọn ìyá eléyìí bó o ní ò sí ní ràánú gbà bó o lóore rẹ̀ ò sí ní tẹ̀ lọ́wọ́. Ẹ sọ fún mi ẹn tó bonire yọ̀ tó bonire dúpẹ́. Ẹ wá má jà fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ ká fi pe jòjì ògùn. Kí wá ní Adébímpé Oyèbádé kí ló sọ nígbà tí fídíò náà tó jà ràbàràbàràbà tó náà wá rí inú ẹ̀ dùn ayọ̀ ẹ̀ kún pé àwọn tí ò mọ̀ mí tí ò mẹyẹ tó sú mi àwọn ni wá kójọ wọ́n wá ń bá mi dùnnú wọ́n wá ń bá mi yọ̀. Òun náà wá fẹ́ ṣe orin ribiribi fáwọn ìyá náà ó fẹ́ fi ẹ̀mí ìmoore ó fẹ́ fi hàn fún wọn pé ntẹ́ ẹ ṣe àti lóòótọ́ ni pé ire ẹni bá ń ṣoore yóò roore ẹ ń bá ń ṣèkà ńkọ́ ẹ parí ìyókù. Adébímpé wá bọ́ sí kànjà ayélujára òun náà wá repost fídíò náà ó wá sọ kankan síbẹ̀ ó ní pé find them for me they need to attend our party. Ó wá ti sọ fáwọn ènìyàn pé ṣé ẹ rí gbogbo àwọn ìyá ìgbìyàn ṣe pọ̀ tó yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá ń wá wọn mo fẹ́ mọ ibi tí wọ́n wà mo fẹ́ mọ ọjà ibi tí wọ́n ti ń bá mi yọ̀ tí wọ́n ti ń bá mi dúpẹ́ báyìí láì mọ̀ mí láì mẹyẹ tó sú mi. Ó wá ní kí wá ṣe tí wọ́n bá táwọn èèyàn bá ti wá rí wọn tí wọ́n ti wò pé ọjà bí báyìí àwọn ìyá báyìí ni ó ní gbogbo owó ọkọ̀ tí wọ́n wọ̀ láti ibi tí wọ́n bá wà délùú Èkó
láti wá wà ń bi orúkọ ọmọ ìbẹ́ta òun ṣetán láti jẹ́ káwọn ìyá náà kí wọ́n wà ń bẹ̀. Ẹ wo oríire, ẹ wá mọ oríire tí wọ́n ṣe. Lateef Adédìméjì tí wọ́n ti ń wò lórí TV láti ìjọ yìí tí wọn ò fojú wọn rí báyìí, tí wọn ò fojú wọn rí wọn ò fojú wọn rí tí wọ́n bá ti lọ bí orúkọ ọmọ Lateef. Adébímpé Oyèbádé tí wọ́n wá ń bá yọ̀ tá ń bá àwọn méjèèjì náà yọ̀ tí wọn ò tí ì fojú wọn rí báyìí tó jẹ́ pé orí móhùnmáwòrán ni wọ́n ti máa ń wò gbogbo wọn pátá wọn ò fi ojú wọn wọn ò fi rí báyìí. Kí wá sí pé wọn ò tún wá fojú rí lásán, wọn ò tún wá jọ dúró lẹ́gbẹ̀ẹ́ kan náà wọn ò dì mọ́. Ẹ tí ì mọ nǹkan tó wà ń bi kéèyàn ò dì mọ́ celebrity tó jẹ́ ẹni tí èèyàn fẹ́ràn jù. Tí wọ́n bá tún wá dì mọ́ tán wọ́n wá jọ ya fọ́nrán, wọ́n jọ ya fọ́tò. Ẹ rí i pé àwọn ìyá náà, ẹ rí i pé wọ́n bóre yọ̀ eré tí ẹ̀hún tí wọ́n náà yóò sì tẹ̀ wọ́n lọ́wọ́ nítumọ̀ ẹ̀. Ẹ wá wo àwọn àǹfààní tí wọ́n wá jẹ níbi pé wọ́n rí Lateef Adédìméjì sójú, wọ́n tún rí Adébímpé ìyàwó rẹ̀ náà sójú torí pé wọ́n bá wọn yọ̀, wọ́n bá wọn dúpẹ́. Ó ṣeé ṣe káwọn àǹfààní náà mọ́ padà tibẹ̀ wá, káwọn gó padà mọ́ di ẹni tí ayé ọmọ wò tí wọ́n ò di gbajúgbajà lórí social media. Ẹ̀yin náà dẹ́ mọ̀ pé ní tó bá mú èèyàn di gbajúgbajà lórí social media owó ní máa tẹ̀lé o. Ìní parọ́ fún yín. Àwọn ìyá yìí inú tèmi náà dùn gbà mórí. Ẹ̀yin olólùfẹ́ mi, àwọn ọmọ tiwa náà wọ́n ra àánú gbà o, wọ́n ra àánú gbà o. Ẹ share fídíò yìí, ẹ rí i pé mo máa ń sọ nǹkan gbogbo fídíò àwọn Adébímpé Oyèbádé àti Lateef tí mo ti ṣe. Mo sọ wípé ṣé ẹ ráwọn méjèèjì yìí, ẹ jẹ́ á bá wọn yọ̀ o, ẹ jẹ́ á bá wọn yọ̀ o, ó nídìí o, ẹ jẹ́ á bá wọn yọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá tọ́lọ́run ò padà fún wọn o. Ọlọ́run wá jàjà fáwọn eléyìí. Gbogbo àwọn tí wọ́n ń ṣe ọ̀nà káàkiri yẹn kìnnìkan ní ẹ̀ sí, kìnnìkan ní ẹ̀ sí. Ẹ mọ̀ pé Ọlọ́run ní fún èèyàn lọ́mọ o, Ọlọ́run ní mọ̀ sọmọ o. Kò sẹ́dá alààyè kankan tàbí kò sí sáyẹ́ǹsì kankan níbi kankan tó lè pèsè ọmọ. Ẹ̀rí táwọn Yorùbá máa ń ní olówó ọ̀rọ̀ màrà lọ́jà ni. Kì bá jẹ́ pé olówó ọ̀rọ̀ màrà lọ́jà, gbogbo àwọn olówó tó lóko tó nífọ̀n léèkánná wọn ò ní kú láì jẹ́ pé bóyá àwọn tí ọ̀rọ̀ ọmọ bí ń bẹ̀ olówó ni ọba kọ́kọ́ máa bímọ tó bá jẹ́ pé owó ṣe é rọmọ lọ́jà ni. Ẹ bá wọn yọ̀ o, ẹ bá wọn dúpẹ́ o, ẹ tẹ congratulation síkàn ní abala àríwísí kẹ́ ẹ sì share fídíò káwọn ènìyàn náà máa tẹ congratulation títí ká máa fi bá wọn yọ̀, ká máa fi bá wọn dúpẹ́. Oore ńlá lọ́lọ́run ṣe fún wọn. A bá wọn ìyá ìdúpẹ́, a bá wọn dúpẹ́, a bá wọn yọ̀. Ọmọ tiwọn náà yóò bá láàánú pàdé.